ọjọ́ kìíní àná tí mo sọ̀rọ̀ pé ọmọ àlè ló pọ̀ lọ́yọ̀ọ́ àwọn olórí burúkú kan bẹ̀rẹ̀ sí ní iṣẹ́ èpè wọ́n ní mi ò mọ nǹkan tí mò ń sọ. ókè ṣé ọmọ àlè ó pọ̀ lọ́yọ̀ọ́ àbọ̀ ọmọ àlè ò pọ̀ lọ́yọ̀ọ́ àtọba Ọ̀yọ́ àti ìjòyè Ọ̀yọ́ ó yẹ kán ṣe DNA test fún wọn torí dájúdájú Fúlàní ló bá yà wọn sùn. ọjọ́ kìíní àná tí Fúlàní ti gbadé lórí wọn tán ti lé wọn wọgbó tán pera wọn ní empire òfu empire ìsọnù empire orí burúkú empire tó jẹ́ pé ṣe ló kọ́ àwọn ọmọ wọn ń ṣẹrú empire tó ń ta àwọn ọmọ wọn fóyìnbó tán fi àwọn ọmọ wọn ń gba ìgò tán fi ń gba umbrella tán fi ń gba glass tán fi àwọn ọmọ odidi ọmọ tán fi ń gba ìṣáná tó ń pe àwọn ọmọ tí wọ́n bí nínú tán pè wọ́n ní ẹrú wọn. àwọn olórí burúkú kan ń ṣẹ́ èpè ṣé kò farahàn báyìí àbó farahàn ọmọlúàbí ọmọ gidi wo ló lè ṣe èyí tí wọ́n ń ṣe yìí ọmọ alálùbáríkà wo ló lè hùwà tí wọ́n ń hù yìí. Almaroof mo rí i pé òun rí gbogbo nǹkan tó ń lọ o mo mọ̀ọ́mọ̀ dákẹ́ ni mo fẹ́ wò bóyá wàá sọ̀rọ̀ lórí ẹ̀ àbí ò ní sọ̀rọ̀ lórí ẹ̀ òun ni mo ṣe dákẹ́ látọjọ́ yìí tí mò ń wòràn ṣùgbọ́n mo rí i pé inú ẹ̀ ń dùn sí bó ṣe ń ṣẹlẹ̀ yìí inú ẹ̀ dẹ̀ ń dùn sí bó ṣe ń lọ ṣùgbọ́n tá a bá jáde fún yín tán tá a bá bẹ̀rẹ̀ pẹ̀lú yín àá bá yín fàájà tá a bá jáde fẹ́yìn ọmọ Ọ̀yọ́ pẹ̀lú ìwà tẹ́ ń wù yìí tá a bá bẹ̀rẹ̀ tán ẹ ní dúró wò tán àwa ní sùúrù gẹ́gẹ́ bí ọmọlúàbí táwa ọmọ òtún òjíire jẹ́ la ṣe ń wò yín níran bọ̀tá wá rí pé ẹ stop tẹ́ bá dẹ̀ sọ pé ẹ fẹ́ stop ipe ẹ fẹ́ bẹ̀rẹ̀ tá bá bá yín tẹsẹ̀ sí tá bá kí ẹsẹ̀ bọ́ pẹ̀lú tiyín tara yín ẹ sun ẹkún kékeré lẹ ṣì ń sun lọ́nà torí mo rí pé gbogbo nǹkan tá a sọ fún yín nígbà yẹn ara ń ta yín ara yín ò gbá ìwọ Adébáyọ̀ Victor àbí kí náà sọ pé oúnjẹ gbogbo right up ẹni mò ń rí o mo ṣe bẹ́ẹ̀ ni pé mi ò rí ẹ torí mo rí pé Fúlàní ni ẹ ò ń ṣọmọ Yorùbá ò dẹ̀ ń ṣọmọ kóòtù òjíire torí ọmọlúwàbí kan ọmọ gidi kan kò lè máa ṣe gbogbo nǹkan tẹ́ ń ṣe yìí ẹ bìlífù pé ẹlẹ́nu ọ̀rọ̀ ẹjọ́ mo gbà tẹ̀tẹ̀ ń pe ara yín ní empire kí lẹ jẹ́ empire lé lórí tẹ bá fẹ́ ká bẹ̀rẹ̀ sí ní máa ta sí yín a máa ta sí yín wọ́nà wọ́n àjọ máa fúnra wa jẹ lọ́nà àmẹ́ni tó máa dùn jù kí lẹ jẹ́ empire lé lórí ìlú yín Ọ̀yọ́ kò yàtọ̀ sí village kò yàtọ̀ sí abúlé inú àbá oko wọn ò túlù yín ṣe náà àwọn ọba yín ọba Adéyẹmí àná ò túlù yín ṣe kódà ẹ rówó kọ́ ààfin pẹ̀lú bọ́ba yín ṣe lówó tó ẹ wà for nothing ọba yín míì tún débẹ̀ àfi kó ṣu ẹnu jọ kó kẹnu ẹ dàbẹnu ejò ẹ̀yin lẹ́fẹ̀ẹ́ o á dẹ̀ fún yín jẹ bẹ́ẹ̀ àfi kí ọba yín ṣu ẹnu jọ kò rẹ́rìn rí inú ẹ̀ ò dùn rí kò láṣúgà rí inú ẹ̀ ò dùn rí àfi kó ṣu ẹnu jọ kò rówó kọ́ ààfin ẹ wá lẹ ẹ̀kọ́ ààfin rédèrèdè kan pé ààfin Oòduà ṣé Oòduà jọmọ Ọ̀yọ́ ni ṣọ̀rọ̀ mi yanjọ ṣójọmọ Ọ̀yọ́ ẹ rí pé lẹ́sìn ni ẹ rí pé ẹ hùwà ẹ̀sìn kí torí ìjìnà ìwọ tó bá nídìí àgbo ibà ìwọ tó bá nídìí oògùn malaria typhoid stroke diabetes ìwọ tó bá fẹ́ wo nǹkan wò tó nídìí confam babaláwo ìwọ kàn ṣá mẹ́sẹ̀gì mi màá bá get confam babaláwo ọ̀ tó bá ní àìsàn kan tó ń ṣe lára bíi kidney bíi liver anything nǹkan tó bá ṣàti ń ṣe ẹ màá bá get babaláwo tó wà confam tó jẹ́ pé ó dẹ̀ wà reliable. ẹ rí pẹ́lẹ́sì nìyí ààfin gan ẹ̀ ní wọn ò lè gbé ilé gidi kan jáde nílùú Ọ̀yọ́ àfàwọn new estate táwọn tó wà lábúròdù ṣe ń kọ́ sílé kò sílùú ẹ̀ túlù yín ṣe ẹ̀ mọ fashion àpá aṣọ méjì ó ti tó kùnrin baálé ilé ránṣọ ẹ̀ mọ nǹkan gidi ẹ̀ mọ nǹkan tó dáa
ṣé ẹ ti ẹ̀ mọ nǹkan tó dáa àtọba yín àti ìjòyè yín ṣé wọ́n á mú nǹkan tó dáa gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ online tẹ̀yin ọmọ àlè ẹ̀yin ọmọ fúlàní tẹ̀ ń ṣe ẹ̀yin ọmọ málì tó ń gbóyún yín wá láti málì láti fúlàní ìgbà táwọn fúlàní ti kó bàbá yín lẹ́rú tó ń gba adé ẹ̀ lórí ẹ̀ tó di kó lọ tọrọ adé aládé tó bẹ̀rẹ̀ sí ní lo adé aládé ṣé ẹ lè mọ nǹkan tẹ̀ ń ṣe kó ẹ máa ṣe gbogbo èyí ṣé ẹ lè jẹ́ ọmọlúwàbí kẹjọ ọmọ Yorùbá tẹ pé ara yín ní ọmọ Yorùbá ṣe lè máa ṣe gbogbo nǹkan tẹ́ ń ṣe gbogbo nǹkan lọ ní ìfẹ́ fi jù yín lọ gbogbo nǹkan pátá tó fi ń jùyàn láyé àti ní ọ̀run lọ ní ìfẹ́ fi jù yín àbí ìṣọba yín tó ń tọrọ nọ́mbà olówó káàkiri lágbo kí lọba yín tẹ Ṣèyí Tinubu jẹ ọ̀kan lọ́mọ torí ó rí pé Ṣèyí Tinubu ó lawọ́ sí ó máa ń ya owó kí lọba yín ṣe ń tọrọ nọ́mbà Davido ṣebí bóyá wọn lè fi Davido síbì kan ni tá a yàwó fóun owó lọba yín wá tọrọ ọba yín ò rí jẹ ó ti wà lórí oyè báyìí á ti máa lọ síbi oṣù 5-6 ọba yín ò sọ pé òun fẹ́ kọ́ ààfin ọba yín àná tó gbéṣẹ̀ more than 50 years ló lò lórí oyè kò rá àfikọ́ tóró tí ń wò pé ṣáwọn ọmọ Fúlàní ló fẹ́ kọ́ ààfin fún ọmọ àtirọ nìyí tẹ́ bá ti sọ pé ẹ fẹ́ gbọ́ ọ̀rọ̀ á fún yín jẹ bẹ́ẹ̀ ṣe fẹ́ tẹ́ bá ti sọ wípé ojú òkín tì yín àbá yín wá tìjú àlọ́ra fún yín lọ́jà ìwọ tó pera ní Ọ̀yọ́ empire tó bẹ̀rẹ̀ sí ní gbé oríṣiríṣi síta online tó ń táìpù oríṣiríṣi ìjà àtúbọ̀tán ẹ̀ lè dá yẹ ẹ̀sán tó mo máa ń sọ̀rọ̀ sọ́ba kí n dẹ̀ tó lè sọ̀rọ̀ sọ́ba wàá ti lọ wo nǹkan tí ọba yẹn ṣe wàá ti gbọ́ nǹkan tí ọba yẹn ṣe wàá mọ̀ kó dìsáàfù ọ̀rọ̀ tí mo sọ sí kí ló ṣe yín kí lára ń ta yín fún lórí ọ̀rọ̀ onírìṣà kí lẹ fẹ́ kúlé lórí ọ̀rọ̀ onírìṣà torí ojú yín lọ àbí òun lẹ ṣe wá ń ṣe gbogbo nǹkan tẹ́ ń ṣe torí ojú yín lọ òun lẹ ṣe ń dá gbogbo àrà tẹ́ ń dá ṣùgbọ́n ẹ̀sìn lẹ máa padà fi ṣe ká bàbá yín lọ́wọ́ sí wọ́n ní lèmi wá fún yín mi ò bẹ̀ yín kẹ́ stop tẹ́ bá ti fẹ́ kájọ máa jù síra wa back to back kẹ́ continue á sún yín àmẹ́ni tá sá wọlé nínú àwa àti ẹ̀yin àwọ̀ ẹni tá sọ wípé ó tó gẹ́ nínú àwa àti ẹ̀yin ẹ̀yin tá ẹ̀ ní ròrí ẹ̀ ní tìjú ẹ̀ ń pariwo àgọ́dọ̀yọ́ àgọ́dọ̀yọ́ ẹ̀ mọ̀ tún mọ̀ àgọ́dọ̀yọ́ ni ṣe gbọ́ pé ipe àgọ́dìfẹ̀ ṣe gbọ́ pé àgọ́dà Ifẹ̀ ni ẹ̀ mọ̀ tún mọ̀ àgọ́dọ̀yọ́ ìgbà tán payín tí Fúlàní payín débì kan wọ́n wá tọrọ ilẹ̀ fún yín wọ́n wá sọ yín ní àgọ́ Ọ̀yọ́ ẹ̀yin wá padà yí sí àgọ́dọ̀yọ́ ẹ̀yin tán tọrọ ilẹ̀ fún tẹ̀ ń kílèmù empire ẹ̀rí kórí yín ò pé ẹ̀yin tó jẹ́ pé Ìbàdàn ló fún yín nílẹ̀ àtògbómọ̀ṣọ́ ẹ̀ ń kílèmù empire ẹ̀rí pé ti ya wèrè empire àtọdún wo empire àti ìgbà wo olórí burúkú gbà nìyí o ẹ ti ṣí èrè pátápátá orí yín ti dàrú ẹ ti ẹ̀ nírònú ẹ ti ẹ̀ mọ nǹkan tó kàn rárá ẹ wá ń sunkún onírìṣà kiri online ó wọ́n ti yín onírìṣà ti rìn jìnnà
ẹ lè bá.